Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button down below and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. Orúkọ tèmi ni Aṣíwájú Alájà Shakirat Laide Barake tí gbogbo wa mọ̀ ní Alájà tí ò come on. Èní lọ́jọ́ ìbí mi. I am thankful and grateful fún gbogbo àwọn èèyàn mi, family mi, friends mi tí gbogbo wọn wá síbí báyìí lẹ́ni tí gbogbo wọn wá síbí báyìí lẹ́ni láti wá bá mi ṣàjọyọ̀ nítorí wípé they came through for me. I was in America, I was later in London for mo ṣẹ̀ṣẹ̀ dé ní jẹta ni, and they pulled this behind me and I'm like, people were just calling me, your birthday, I'm like, mi ò sílé, and we put this together in like one day. It was yesterday we started to say and you know, mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn mi gan, mo dúpẹ́ gan ni, mo ò ní jọra mi lójú, inú mi dùn wípé gbogbo ìgbà ni ẹ máa ń ṣùgbọ́n mi ẹ máa ń pọ́n iná ilé àti ọ̀nà yóò ní dàrú, ẹ̀yin náà máa ṣe gbogbo wa àjọ máa ṣe oríire nílé ayé, àjọ máa pẹ́ nínú owó ọlá àti ṣàìsàn. I am so thankful. Inú mi dẹ̀ dùn tí bá wọ ẹgbẹ́ bí tí mo ní gbogbo àwọn èèyàn, inú mi máa ń dùn gan-an. Èmi jẹ́ èèyàn kan tó yẹ kó mo love àwọn èèyàn gan-an, mo máa fẹ́ káwọn èèyàn wá torí ẹ̀ mo ṣe ṣọgbà mi kó tóbi because bá ṣe wà báyìí àwọn máa ń ṣe fàájì mọ́jú ni àwọn yẹn máa ní pé kí ló dé àwọn máa ní pé kí ló dé pé mi ò ṣe kọ́lé síbi ìbàyí ká ti gbé rẹ́ǹtì ilé kan kíkan tú ọmọ ní fi space yẹn lẹ̀ torí àwọn èèyàn mi ni mo ṣe fi lẹ̀ torí àwọn ọmọ mi ṣe torí wípé èmi ni kọ́kọ́ mo níbàyí gbogbo wa ní ká máa jọ ṣe fàájì bíbàyí so inú mi dẹ̀ dùn wípé wọ́n máa ń celebrate ní gbogbo gbà, inú wọn dẹ̀ máa ń dùn fún mi. Àti bọ́ síta àti lọ ṣe àwọn less privileged àti náwó sí wọn. Inú mi dẹ̀ mo dẹ̀ wà fulfilled. Ibi tó sọ pé traffic wà tá a lè dé náà àti gbé nǹkan ránṣẹ́ àti fowó ránṣẹ́, lot of people àwọn èèyàn ṣàdúrà lọ́tún lọ́sì everywhere. I am so happy about that. Inú mi dùn gan ni. So ẹ ṣé gan ni, thank you. Yeah, number one, mo fẹ́ sọ fún àwọn fans mi wípé mi ò tí ì bẹ̀rẹ̀ o, mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni, iṣẹ́ dẹ̀ pọ̀ ńlẹ̀. Then my book on becoming Laide Barake, how to make millions in 6 months is coming soon. Nǹkan tí mo fẹ́ launch in sin very soon. Inú mi dẹ̀ as in I can't wait to share my experience, to share my success story, and to share my life with all my fans, to be able to encourage the upcoming ones to tap into our experience, into our mistakes, into everything, so that I can work for them. And I want to believe a lot of people will be happy to read and learn from my life experience. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.